Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Aláfíà Ọlọ́run, àánú Ọlọ́run, oore àjẹ́ ìjẹ́tàn Ọlọ́run ọba kí ó máa bá èmi àti yín kó máa bá gbogbo wa gbé Allahumma àmín. Ṣé rí fídíò tí mo fẹ́ ṣe yìí á fẹ́ tó bí 30 minutes àbí kó má tó bẹ́ẹ̀ tán, ṣùgbọ́n mo rọ̀ yín nítorí t'Ọlọ́run, nítorí pé àwọn mẹ́sẹ̀jì tó wà ń bẹ̀, mo rọ̀ yín ẹ dákun nítorí Ọlọ́run. Owó tá a fi máa ra dátà kò ní wọ́n wá. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ ti rí àwọn tó wà lójú fọ́nrán mi. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí His Royal Majesty Ọba Abímbọ́lá Abdulhakeem Ọwọ́adé the first. The Aláàfin of Ọ̀yọ́, ikú bàbá yèyé kádé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, èjìgbà á pẹ́ lọ́rùn. Àwọn olórí wọn ṣiṣẹ́ ìbí pẹ́, ẹṣin ọba àjòkó pẹ́. Ìlú ò ní kọ ìwọ̀n yín, ẹ̀yin náà ò ní kọ òun ìlú. Àárín yín àti Ọlọ́run ọba tó dá yín kò ní dàrú o. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ọjọ́ tí mo ti ní àǹfààní láti meet Aláàfin Ọ̀yọ́, ọjọ́ yẹn ni mo ti mọ̀ pé Aláàfin Ọ̀yọ́ is a complete embodiment of what it means to be a good man. Ẹni tó bá mọ Aláàfin Ọ̀yọ́ dáadáa, tó bá súnmọ́ wọn, bí wọ́n ṣe ń sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni, ọ̀rọ̀ ò lé, ohùn ò lé, gbogbo ẹ̀ ò lé. Òun náà ni ọ̀rọ̀ yín ṣe ń já sí wẹ́rẹ́wẹ́rẹ́, yóò sì máa já sí wẹ́rẹ́wẹ́rẹ́ lọ. Ìlú Ọ̀yọ́ ò ní dàrú. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bàbá mi, the chief imam of Ọ̀yọ́ land, mo kì í sà. Ọlọ́run ọba yóò wà pẹ̀lú yín. Ṣé rí àsìkò yìí, àsìkò tó ṣe wípé ẹ máa bẹ Ọlọ́run ọba fún ìṣọ́ Ọlọ́run ọba ni. Wallahu ya'simuka minan nas. Torí pé àwọn èèyàn wọn ò máa ṣọ́ wípé kó ṣìwí ẹ̀ ní ṣìwí. Wọ́n ò máa ṣọ́ yín wípé kẹ́ ẹ ṣì sọ, Ọlọ́run ọba ò ní jẹ́ kẹ́ ẹ ṣì sọ. Àárín yín àti Aláàfin of Ọ̀yọ́ kò ní dàrú. Àárín yín àti gbogbo jọ̀mọ́ Mùsùlùmí lápapọ̀, Ọlọ́run ọba ò ní jẹ́ ó dàrú. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹlẹ́ẹ̀kẹta, Sheikh Akeugba Gold. Sheikh Akeugba Gold, mo fẹ́ bá yín ní gbólóhùn, ṣùgbọ́n gbólóhùn ọ̀hún kí n tó bá yín ní, ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Bismillah. Àmínà. Ẹ̀yin bàbá nínú ilé, ẹrú Ọlọ́run kan pè mí níjọ́ tí a náà sì máa láti ìlú òyìnbó. Ó ní mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo ní kí ló ṣẹlẹ̀? Ọlọ́tọ̀ níbi tọ́lọ́run rán yín, ọ̀tọ̀ níbi tẹ́ fẹ́ lọ torí bọ̀. Allahu Akbar. Ó ní bẹ́ẹ̀ bá lọ gbà á, bó làwọ́ sì tún bó lẹ́sẹ̀ wúlò fún ayé mọ́. Ayé lẹ̀ ń wúlò fún, ẹ wá fẹ́ dára yín padà sílùú kan. Ìlú yẹn dẹ̀ wà lábẹ́ ayé nílùú yẹn wà. Wá ìtẹ́ fẹ́ máa jẹ́ ọkọ̀ ìlú kan ṣẹ́ẹ̀dì ọkọ̀ ayé tọ́lọ́run pè yín. Ọmọ bí tọ́ yẹn wà lẹ́nu. Pẹ̀lú àlùbáríkà ìgbàlagbà tẹ̀ ń bẹ níkàlẹ̀. Ọjọ́ Jímọ̀ tí ń bọ̀ yìí, màá kí Jímọ̀ fún wọn ní Manchester pẹ̀lú ògo Ọlọ́run. Allahu Akbar. Tó bá di ọjọ́ Sátidé, wọ́n fẹ́ ṣèkówójọ oní multi-million pounds fún mọ́sálásí nílùú London. Tó bá di Sunday, màá tún ṣe wáàsí fún wọn ní Oakland Road nílùú London. Bí gbogbo ẹ̀ ṣe wá rọ́lura wọn nù láì jẹ́ pé Ramadana ti dé. Tó bá di on the 18 oṣù tí ń bọ̀, màá wà ní Pretoria ní South Africa. Now, Sheikh Akeugba Gold, mo kí yín o. Ọlọ́run ọba á wà pẹ̀lú yín, á wà pẹ̀lú gbogbo wa. Ìkan nínú àwọn sàhábà ridwanullahi ta'ala alayhim, ọlọ́ba ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló lè mú òun là láyé àti ní al-qiyama. Kí lànà bí sọ fún un? Ànábì di ahọ́n ẹ̀ mọ́ báyìí. Ó ní ṣọ́ tó bá ti lè ṣọ́ ahọ́n yìí, ó máa là láyé àti al-qiyama. Afa Akeugba Gold, ṣé ẹ ti gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ sọ yẹn? Torí pé mo mọ̀ pílé ẹni. Tẹ́ ẹ̀ bá rẹ̀ ni pé ìsàkíyèsí, mo fẹ́ pé ìsàkíyèsí, mo dẹ̀ máa point out àwọn nǹkan kankan. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí.
kò sí ẹni náà láyé, kò sí ẹni tọ̀hún láyé lèèyàn máa expect pé kí nǹkan já mọ́ òun lọ́wọ́, kódà kí èèyàn máa play ayò ọlọ́pọ́n kí èèyàn máa wò pé èmi ni máa na ẹnì kejì mi, kó wá nà yàn lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta, arúgbóyẹ nínú ọkàn yàn pé báwo ni mo ṣe ṣe, ká tó wá sọ pé ipò imamship tó bá bọ́ mọ́yàn lọ́wọ́ á bá yàn lọ́kàn jẹ́. ìgbà míì máa ń wà, ó máa ń fúnyàn ní mental health issue, disappointment bó ṣe máa ń ṣe nìyẹn téèyàn bá lose nǹkan tó máa ń fà nìyẹn. ṣùgbọ́n báwo lèèyàn ṣe máa wá control ara ẹ̀, báwo ni èèyàn ṣe máa mọ̀ọ́mọ̀ kó rẹ̀ níjànú? Islam ti kọ́ wa ní gbogbo ẹ̀. Islam ti kọ́ wa ní gbogbo ẹ̀ pé gbogbo nǹkan tó bá jẹ́ tiwa láyé kò ní kọjá wa, èyí tó bá kọjá wa kò ń ṣe titi wa. Mo ń try láti má jẹ́ kí ọ̀rọ̀ mi ó gùn púpọ̀, ṣùgbọ́n mo rí yín gẹ́gẹ́ bí èso olùsà, ẹni tó ṣe pé nǹkan tí ó ń fẹ́ ó bọ́ lọ́wọ́ ẹ̀, ó wá padà wá sọ ohun tí ń wá yẹn, ó wá sọ di nǹkan yẹpẹrẹ, nǹkan yẹn ó fẹ́, ṣùgbọ́n nígbà tí nǹkan yẹn wá bọ́, ó wá padà wá sọ nǹkan yẹn di yẹpẹrẹ. ṣé ẹ mọ mistake tẹ́ ṣe? afá pé ó gba gold. ṣé ẹ mọ mistake tẹ́ ṣe? kì í ṣe mistake ìsìn, mistake ọjọ́ iwájú ni. má ṣàlàyé fún yín. bẹ́ẹ̀ bá rí fídíò yìí, state of mind yín ó lè má jẹ́ kẹ́ listen sí, but àwọn olólùfẹ́ yín tó bá listen sí wọ́n á padà analyze ẹ̀ fún yín. mistake tẹ́ ṣe yẹn, èyí tẹ́ sọ sínú fídíò yìí, mistake ìsìn kọ́, mistake ọjọ́ iwájú ni. ṣé ẹ mọ mistake ọ̀hún? nítorí wípé Ọlọ́run ọba ò fẹ́ ká wà selfish. àwa mùsùlùmí Ọlọ́run fà ká wà selfish, kó jẹ́ pé ìmọ̀tara ẹni nìkan. ṣé ẹ rí nǹkan tẹ́ sọ sínú fídíò yìí, ìmọ̀tara ẹni nìkan ni. mo máa ṣàlàyé ẹ o. kí l'Ọlọ́run bá sọ nínú Al-Qur'an? Ọlọ́run bá ní yá ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikum nara. ẹ̀yin onígbàgbọ́ òdodo, ẹ ṣọ́ ẹ̀mí ara yín àti tàwọn ará ilé yín. ṣé mọ̀ pé Ọlọ́run ò fẹ́ ká wà selfish, pé má máa sọ pé atakóró wọnú àdó kò lè mọ́mọ́ inú ẹ̀ wọ́. ìyẹn ò pẹ̀lú ti mùsùlùmí rárá, kì í ṣọ̀rọ̀ Islam. tó o bá ti ń wá t'Ọlọ́run, àwọn ará ilé yẹn náà láti máa tẹ̀lé ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ wá sọ̀rọ̀, ẹni yẹn bígà ju imamship, ìmáàmù ìlú Ọ̀yọ́ lọ. interpretation of ọ̀rọ̀ yẹn ni pé you are bigger than that post. ṣé ẹ mọ̀ pé ẹ ti bà ọ̀la jẹ́ fún àwọn ọmọ yín? tẹ́ ẹ̀ bá rẹ́ni sọ, we will tell you. nítorí pé ọ̀rọ̀ máa ń hàn téèyàn ní o, ọ̀rọ̀ ló burú jù. lànà bí ṣe ní ká kó ahọ́n wa ní ìjánu. ẹ̀yin ti bígà ju ìmáàmù Ọ̀yọ́, tó bá fi yín jẹ́ wọn kò fẹ́ tà yín dáhùn sójú kan ni, which means you are bigger than that post. tó bá di lọ́la tí ìmáàmù yẹn bá tó padà wá, táwọn ọmọ yín bá yọjú síbẹ̀, wọ́n á sọ fún wọn wípé ẹ lẹ́tọ̀ọ́ sí nítorí pé your father, bàbá yín ti sọ pé òun bígà ju post yẹn lọ. post tí bàbá yín bá dẹ̀ bígà jù lọ, kò ẹ lẹ́tọ̀ọ́ sí mọ́. ẹ ti fagilé orúkọ àwọn ọmọ yín, àyàfi tí ẹ bá retract ọ̀rọ̀ tẹ́ sọ yẹn. kò yé mi o, ẹ̀yin àfáà, ẹ̀yin Amirul Waisin, tó ṣe pé ẹ kì í máa ń wé ọ̀rọ̀ yín nígbà tẹ́ bá sọ, ẹ kì í mọ gravity of àwọn nǹkan tí ẹ máa ń sọ. ṣé bí ọmọ Ọ̀yọ́ nìyí? ṣé bí wọ́n sọ pé ají ṣe bí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ yìí ṣe bí ọmọ ẹnìkọ̀ọ̀kan? ṣé ẹ gbọ́ wípé kò sóhun tó dàbí ilé lẹ́yẹ ń ké ni? ilé màdàmà sọ ń pa ẹ̀, ìlú màdàmà sọ ń pa ẹ̀. kí ló ń jẹ́ Manchester? ẹ gbọ́ àdúrà Yorùbá ni. kò sí ibi tí èèyàn lè wà lórílẹ̀‐èdè ayé pátápátá tí wọ́n bá máa ṣàdúrà fún wa ní wàá kó èrè oko délé, ilé ọ̀hún lè wá sọ pé ẹ bígà jùlọ. kò yé mi fún yín, ṣùgbọ́n ó tún yé mi. ṣé ẹ mọ̀ wípé àgbékalẹ̀ ọ̀rọ̀ yín nípa t'Ọlọ́run Ọba bó ṣe máa ń rí náà nìyẹn. so ẹni tí ò bá lè gbé àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run Ọba dáadáa á ṣe mistake. Ọlọ́run Ọba kó ṣàánú wa. bàbá wa Dr. Hawa Ibrahim,
ẹ rí i pé mo gbé fọ́tò wọn síbẹ̀ mi ì mọ̀ wọ́n rí ṣùgbọ́n mo fẹ́ lò wọ́n láti fi sọ àwọn ọ̀rọ̀ kan ni. Ọlọ́run bá wà pẹ̀lú yín o àtẹ̀yìn àti gbogbo àwọn ẹbí yín pátápátá. Àdánwò ò ní kàn yín. Gbogbo àwọn èpè tó ń lọ lórí social media ṣe rí gbogbo àwọn àfáà ó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn they are suffering from mental issue. Èmi ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ti ní àwọn psychological problem tí wọ́n dí pẹ̀lú ẹ̀ púpọ̀ wọ́n wá máa ṣe wọ́n lórí social media ìyẹn kọ́ lè fẹ́ sọ. ṣe rí ẹ̀yin unification ṣe rí Ramadan ti tó ń bọ̀ Ramadan tó ń súnmọ́ bọ̀ ẹ̀yin lè máa ń pe gbogbo àwọn olówó yẹn ẹ ti pè wọ́n ti fẹ́ pè wọ́n ṣá. bí bàbá yìí ṣe ra mọ́tò fún Imam Ọ̀yọ́ ń sìn àbàbá yìí nìkan ló lè sọ request tó máa ti kólé ẹ̀ text messages lóríṣiríṣi ẹ máa pè wọ́n ẹ lè dá nǹkan kan ṣe ẹ sọ Ramadan lecture lẹ máa sọ pé ẹ fẹ́ ṣe Ramadan fundraising lẹ máa ń ṣe no lecture wọn ò ní ráyè gbọ́ lecture láti ọdún kẹwàá láti bí over 10 years ago ní organisation titiwa Islamic Training Organization of Nigeria làwa ò ti pe olówó kankan mọ́ kì í ṣe pé a fẹ́ pè wọ́n ṣùgbọ́n nígbà tá a bá délé wọn wọ́n á sọ fún wa eléyìí ti wá invitation bíi mẹ́wàá àwa náà wá wò pé ẹ jẹ́ ká ṣàánú àwọn ẹni wọ̀nyí yà ṣàánú wọn gbogbo wọn chairman náà sì fẹ́ fi wọ́n ṣe ẹlòmíì àtúkọ síbẹ̀ 500 million fundraising làwa náà wá rò láàrin àwa pé ṣe bí iṣẹ́ Ọlọ́run ọba ní Ramadan fúnra ara wa la máa dáwó ta máa gba hall fúnra ara wa àá máa mú nínú ara wa ó yá ìwọ ló máa ṣe chairman in tó o bá ní ibà jẹ́ 5,000 naira máa gbà á bá a ṣe ń ṣe láti over 10 years nìyẹn nítorí pé Ramadan lecture la pè é. Ìyá kan ló sọ fún wa olóhùn ti sá ní Jímọ̀ ibi tó òun lọ mi ní dárúkọ Jímọ̀ ọ̀hún kí ló dé tẹ sá ó ní nítorí pé ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni wọ́n ń gbé àǹkárá wá ká àwọn ọmọ Jímọ̀ àwọn ọmọ òun fẹ́ ṣe ìyàwó àwọn ọmọ òun fẹ́ ṣe wòlímọ̀ àwọn ọmọ òun fẹ́ ṣe freedom kí ló dé ẹ wá torí kíní Dr. Hawa Ibrahim ẹni tó ń ṣe dáadáa ẹ wá torí jẹgúdújẹrá àti ẹ wá torí ìfẹ́ tara yín ẹ wá torí ìwò bílíkì wọ̀bìà ó lè tara yín ẹ̀ ń ṣépè fún ẹni ẹlẹ́ni ṣẹgbọ́n tó lọ́wọ́ bá sọ nínú Suratul An'am Quran 6:52 Ọlọ́run bá subhanahu wa ta'ala Ọlọ́run bá sọ pé wala tatrudu alladhina yad'una rabbahum bilghuduwwi wal 'ashiyyi yuriduna wajhahu ma 'alayka min hisabihi min shay'in wa ma min hisabika 'alayhi min shay'in fatatruduhum fatakuna min adh-dhalimin. Ọlọ́run bá ní àwọn tó ṣe pé wọ́n sin ẹ̀mí Ọlọ́run láàárọ̀ ní àṣálẹ́ wọ́n fowó wọn ṣe tọ́lọ́run ọba wọ́n tẹ̀lé tọ́lọ́run ọba Ọlọ́run ọba ní ẹ má lé wọn níbi tọ́lọ́run ọba ẹ má lé wọn ẹ ti lé gbogbo àwọn olówó tán ẹ ti lé wọn tán tá a bá wá ní ìdí wọn fún nǹkan míì tó máa ṣàǹfààní wọn ò ní dáhùn mọ́ ẹ̀yin lẹ máa bọ́ sórí social media tẹ máa ní ìdí ẹni ìdí 5 million ipe ṣùgbọ́n ẹ ti rí 1.5 million ẹ sì tí ì rí kankan ìwà yìí lẹ̀ ń hù ẹ jẹ́ kí àwọn the needy kí wọ́n rí àǹfààní jẹ mọ́ Ọlọ́run bá ní ẹ má lé wọn tẹ́ ẹ bá lé wọn alábòsílẹ̀ dà tẹ́ ẹ bá lé wọn ìwà burúkú lẹ̀ ń hù gbogbo yín pátápátá ẹ jẹ́ kí a sọ fún yín ẹ jẹ́ kí a máa bẹ lọ́wọ́n ọba fáwọn ẹni wọ̀nyí ni Rasulullah sallallahu alaihi wasallam Ọlọ́run ọba sọ fún ní al-Qur'an tó o bá gba sàká lọ́wọ́ wọn tó o bá gbà lọ́wọ́ wọn kí ló sọ fún wọn ṣàdúà fún wọn inna salataka sakanu alayhim àdúà yẹn ni ó máa jẹ́ ìfàyàbalẹ̀ fún wọn ìpìlẹ̀ yín ṣe fún wọn lórí social media Ọlọ́run ọba yóò ṣàánú èmi àti yín ọ̀rọ̀ wa Ọlọ́run ọba ò ní jẹ́ dàrú Dr. Hawa Ibrahim àti ẹbí yín àti gbogbo àwọn náwó nínú ẹ̀sìn Islam bẹ́ẹ̀ Ọlọ́run ọba yóò ṣàánú gbogbo wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin.